ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àníjà yín nítàn mọ́ nígbà kankan, gbogbo bí ó bá ṣe lọ làwọn máa mú wá fún yín. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti náwó gan àwọn afurasí mẹ́ta tí wọ́n bá eegun agbárí èèyàn lọ́wọ́ wọn lọ́nà àìtọ́. Ǹjẹ́ ibo náà ti rí eegun agbárí yìí? Kí ni ohun tó fẹ́ fi ṣe gan-an? Ẹ máa bá wa ká lọ. Àwọn afurasí mẹ́ta ni wọ́n lọ wú òkú mọ̀lẹ́bí arákùnrin kan tí wọ́n sì gbé agbárí rẹ̀ lọ. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ̀lábí ló fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ọ̀jẹ̀lábí ní ṣáájú ni àbúrò olóògbé ti wá fi tó àwọn létí pé àwọn èèyàn kan wú òkú ẹ̀gbọ́n òun lágbo ilé àwọn láìmọ̀ ní ọjọ́ 15 oṣù kẹfà ọdún yìí. Lẹ́yìn ọ̀pọ̀ ìwádìí, iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀ṣun mú afurasí kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ògúnṣọlá Òjó, ẹni ọmọ 40 ọdún. Lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá fọ̀rọ̀ wọ́ Òjó lẹ́nu wò, ló ka orúkọ èèyàn mẹ́ta tí wọ́n jọ ń ṣiṣẹ́ ibi ọ̀hún. Àwọn mẹ́ta ọ̀hún ni Ayélọ́jà Látìfù, Àṣìṣì Ràṣídì àti Kúnlé Fàtáì. Nígbà tí àwọn ọlọ́pàá lọ ṣàbẹ̀wò sí ilé Fàtáì ni wọ́n bá eegun agbárí èèyàn nínú ilé àkọ́kù tó ń gbé. Ọ̀jẹ̀lábí ní ìwádìí sì ń tẹ̀síwájú láti mú àwọn afurasí ọ̀daràn tó kù tí wọ́n sì fi ojú ba ilé ẹjọ́ láìpẹ́. Ẹ rí wípé kọ́lọ́hún máa ṣọ́ wa ni, kọ́lọ́hún gbà wá lọ́wọ́ ẹni tá òṣọ́ ti ń ṣọ́ ni. Ọlọ́run ò màmá dáàbò bò wá lórílẹ̀‐èdè yìí, àfi kí Ọlọ́run gbà wá ni. Ìròyìn àjọ̀jọ̀fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé? Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.